Africa Content TV. Abaloku kábíyèsí ọlọ́ra. Zara Commissioner 1. Kábíyèsí ọlọ́ra ìfọ̀ra. 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 Sallallahu alaihi wasallam. Lo kábíyèsí ọlọ́ra. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Mo lọ́rọ̀ tó pọ̀ tí fẹ́ sọ níwájú bàbá mi. Lo kábíyèsí ọlọ́ra. Tó ju ọpẹ́ lọ. Ọpẹ́ náà là mú wa. Bàbá Ọlọ́run ajá rí pẹ́. Inú mi dùn púpọ̀ yí pé oore yóò ṣojú yín. Alhamdulillah. Alhamdulillah. Gbogbo tó tara jí náà jáde Ọlọ́run aṣọ wọn dé yan ṣojú. Gẹ́gẹ́ bí bàbá ìmọ̀ mo ṣe sọ, gbogbo tẹ́ fẹ́ pátápátá òun lọ́lọ́run á ṣe fún mi. Ọmọ inú ilé mi náà. Torí kò sí téèyàn délé bíbà yìí níṣòro tọ́lọ́ òní tọ́ bùkátà. Bí mo ṣe gbé bùkátà mi wá ọlọ́dẹ tọ̀. Ọlọ́run tó fi síbẹ̀ òní mo yín kó bẹ̀ kí. Àdéhùn àlàáfíà Ọlọ́run bá mi ṣe fún bàbá mi. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ààfin náà Ọlọ́run bá mi dùn yín nú. Kò sí ta mú wa tó jọ pẹ́ lọ. Àdúrà náà la ní fún bàbá láti ṣe. Ọlọ́run ajá yọ wọn pẹ́. Ọlá iná àti iná. Bismillahirrahmanirrahim. Inna ataynaka al-kawthar. Wa salli li rabbika wala inna sha'ana. Olókùn kábíyèsí ọlọ́ra. Olókùn ìdílé lóye. Ọbalókùn kábíyèsí ọlọ́ra. Àmì Dr. Haji Mọ́jà. Kábíyèsí ọlọ́ra ọlọ́run wa dúpẹ́ àwọn sì wá gbàdúrà dáhùn bá wa dánú. Wọ́n ní kò sí nǹkan kan táwọn ó ṣe. Àdúrà làwọn ó ṣe. Ọlọ́run gba sàárà yìí sí ọlá nàbí. Wọ́n ládùúà ara àdúrà náà ní dúpẹ́ wà. Ìdúpẹ́ náà ní àdúrà. Wọ́n ní ńgbà tó lọ jogún ààyè yìí fún kábíyèsí ọlọ́ra lọ́sẹ̀ jẹ́ báyìí tó wá wá. Ọlọ́ra lálákọ̀ọ́kọ́ gbà wọ́n dé inú àwọn ọba tó ń ṣe ìkọ́kọ́ wá sáàyè yìí pé mo wá gbàdúrà. Nítorí ọlá pé ọlọ́ra làkọ́kọ́. Wọ́n lọ́pọ̀lọpọ̀ òwe lọ́wọ́ à ń bẹ̀ lòdì sínú. Wọ́n ní ọlọ́ra wá lákọ̀ọ́kọ́. Ó sì máa gbé orí àkọ́kọ́ lọ. Ọlọ́ra wọn lọ́wọ́ jẹ́ kẹ́mi ọlọ́rọ̀ òkú. Wọ́n ní àṣìkí tí ń bẹ lára ọlọ́ra kò ní parí ọmọ ọ̀pọ̀ sí. Wọ́n ní àlàáfíà tó péye ní ẹ̀ máa ń lò látàárọ̀ dọ̀sán kalẹ́ kàárọ̀ ọlọ́wọ́ kì í ogun rẹ̀ fún ọlọ́ra. Wọ́n ní ká dáhùn ọlọ́ra ọ̀tẹ́wọ́ kí wọ́n ṣe àmì lásán kábà wọn kí wá dùn. Bismillahirrahmanirrahim. Wàlé ìsáyàdé wọ́n wá dára ọ̀bùkà wà má kàlé wàlá àìrátù àìrùlákà nínàlẹ́ olè wàlá sọ
sọ́ọ̀fà yòdìkà rọ̀bùkà wájà ilé àmúlẹ̀ nílìkà yẹtìmá fáwé wàwájàdàkà lọ́la wàwájàdàkà àìlà fàgìnẹ̀ àmàlì yẹtìmá alátàkìhàr wàmà sáhìlà wàlátàkìhàr wàmà bìnní májìrò bìkà fàdé. Wọ́n ní ká ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta. Amina, amina, amina. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Ọlọ wákàtí nìkan. Àwọn fẹ́ra fún sẹ́wọ̀n ẹni mi. Lẹ́ra bàrọ̀ lọ ẹsẹ̀, àwọn ọ̀pẹ àwọn pọ̀. Àwọn kọ́wọ́ máa yí kọ́wọ́ sí Muhammadu. Àwọn ọjọ́ ọ̀gbọ̀dà wọn lẹ́ẹ̀rí àlefa ọ̀gá. Ọlọ́run àwọn ọmọ ọ̀gá ayé mọ́. Ó ti gbọ́ pé abẹ́rẹ́ pátápẹ́ òsì tẹ̀wọ́. Sẹ́wọ̀n ayé mi fẹ́ ọ̀pẹ́ àwọn ọ̀pẹ́. Wọ́n ló kú olóko ọba àjẹrin, wọ́n ló kú ọmọ yìí dí. Wọ́n ní àmọ́ náà nílé bá kábíyèsí lò ẹ̀wọ́n ìjọ ọ̀dàlọ́ kábíyèsí ọmọ ìlú Ìlọrin. Wọ́n ló kú tọ́ra. Wọ́n ló kú ẹrù lágàkà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Abiṣẹ́wò Alimi pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olúwa mi Ọlọ́run ló pe tàfà gbàṣẹ wàhálì mi bẹ́ẹ̀ local government márùn lọ́wọ́ ọba yọ̀dá ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀ àrísìkí ọ̀pọ̀ gbogbo dáadáa ilé lọ́wọ́ ọba yọ̀dá tàfà gbàṣẹ wàhálì mi ẹ̀yin lẹ́ni lọ́ni wẹ́ẹ́